ẹ̀yin tèmi níbo la tún já sí báyìí. Bàbá Lábúlé ó ti di born again o. Ó ti gba Jésù sáyé rẹ̀ nínú ṣọ́ọ̀bù Madam Ọbánlá, nínú ṣọ́ọ̀bù Godmother before eléyìí tó gbẹnu tán. Ẹ̀yin ti tèmi báyìí la ṣe rí Ọbánlá èyí tó ń ṣe deliverance fún Bàbá Lábúlé nínú ṣọ́ọ̀bù rẹ̀. Ẹ̀yin tèmi ẹ wá bá mi gbọ́ o. Bàbá is a musician. Ìyá ọmọ is an influencer. Grandma ọmọ is an actress. Gbogbo ẹ̀ wá gẹ́ra wọn. Gbogbo ẹ bá mi ṣíà, ẹ bá mi ṣíà. Ẹ bá mi ṣíà, ẹ kàn wá àti jáde. Ẹ kó ìlàgbọ́ ilé ilépè. Èmi kọ́ ọmọ jáde sásìkò yìí. Lo ayọ̀ mi ti dé. La ayọ̀ mi ti dé. This is God design you. Ẹ máa yé design you. Gẹ́gẹ́gẹ́gẹ́ bí títẹ̀ epo kí n má mọ lírìsì yẹn. Àwọn ọ̀run kọ́ mọ̀ pé orí yẹn mo gbádùn ẹ̀. Yé kábíyèsí ọlọ́run, kábíyèsí ọlọ́run, kábíyèsí ọlọ́run. Àṣọ ọlọ́run tóbi. Ṣé lómi sọ wípé ọlọ́run tóbi? Ẹ̀yin ọmọkàn náà tóbi. Ẹ̀yin yẹn gbọ́ ọlọ́run tóbi. Oòrò ẹ wá rí ọkọ̀ wo balẹ̀ mọ́ ọmọ mi gúlegúle. Kí èèyàn ní ìlara dé ibi ẹ̀yin èèyàn èmi ò tiẹ̀ fura. Ẹ̀wọ̀n kí èèyàn máa wo èèyàn tán abọ́kẹ́sà máa rí ẹni yẹn ní ìsìn pé Jésù mi ò láyé mi ò orí mi ò. Mo wá ń wò báyìí pé lé èmi aṣọ onílara ìka ẹ̀dá àwọn èèyàn jàti rédèrèdè, àwọn èèyàn tí ó yẹ kí èèyàn máa bá tò láyé. Àyọ̀pọ̀ ọmọ yìí bá mi gbé àga yìí, bá mi gbé àga yẹn ní ìgbọ́dọ̀ lo àga ilé, bá mi gbé àga tọ̀hún yẹn ìyẹn kọ́ bá mi gbélé. Lo ayọ̀ mi ti dé. This is God's time. Forever you like it. Ẹ kú wájú ẹ̀yin people. Mi ò lè lo àga mi oní yíyí yẹn. Number one, ìdí ti tóbi gàgà lọ. Àga ti jáǹdì. Ó ti ṣé mo kàn ti ẹ̀dẹ̀ wà tóbi. Mo kọ́kọ́ bi Ọlọ́run kí ni mo wá ń jẹ tó báyìí. Jésù Kristi ni Olúwa wa, olùgbàlà ọmọ aráyé, àjẹ́ ìfọ̀kànbalẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ aláwọ̀ àti ìfọ̀kànbalẹ̀ Jésù. Abẹ́ẹ̀rí lára Jésù mi ò. Ẹ̀yin èèyàn, gbogbo ọ̀tá tó fojú pamọ́ tó wá súnmọ́ yín bí ìṣọ̀run tó ń ṣe bí èèyàn gidi sí i ṣùgbọ́n tó jẹ́ ọ̀tá ayé yín ni, tó jẹ́ gbogbo ìlọsíwájú gbogbo ìṣeré yín bí nínú, tó dẹ̀ sì súnmọ́ yín, tó ṣe bí ọ̀rẹ́ ìwọléwọ̀de sí yín. Ọ̀run á gbé irú ẹni bẹ́ẹ̀, Ọlọ́run á gbé àṣírí ẹni náà jáde. Ẹ̀yin kan wà tó jẹ́ pé àwọn tó súnmọ́ yín gẹ́gẹ́ lọ́tá ayé yín. Èyí tèmi rí ó jẹ́ kí n mọ̀ pé no, ayé pé méjì. Kábíyèsí Ọlọ́run, gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń gbàdúrà ní ọ̀sán àti ní òru, tẹ́ ń fi ọmọ Priscilla yẹn sínú àdúrà, lágbára Ọlọ́run gbogbo àwọn ọmọ yín báyìí wọn ò ní níkọsẹ̀ láyé. Àwọn ọmọ yín ò ní ṣubú dànù. Gbogbo àwọn ọmọ yín pátápátá báyìí lójú ìṣerere yín báyìí, lójú ayé yín àwọn ọmọ yín máa ṣe rere. Tá a bá ti kọ ègún àbí èpè kan mọ́ àwọn ọmọ yín tó lè fún wọn ní ìdààmú ọjọ́ alẹ́ àbí tó lè fún wọn ní ìdààmú ọjọ́ iwájú, torí pé ń gbàdúrà fún ọmọ yẹn, torí ẹ̀yin abiyamọ kan ń gbàdúrà fún ọmọ yẹn ní ìkọ̀kọ̀, Ọlọ́run á ṣàánú àwọn ọmọ yín, á lànà àbáyọ fún àwọn ọmọ yín. Àwọn ọmọ yín ọ̀nà wọn ò ní ṣókùnkùn, ayé àwọn ọmọ yín ò ní dojú, ọ̀nà ọmọ yín máa là. Alva ilé ọ̀gẹ̀rẹ̀ tó bá jẹ́ èmi ni ilé ọ̀gẹ̀rẹ̀ ni, ó yẹ kí o bojú wẹ̀yìn o. Ilé ọ̀gẹ̀rẹ̀ bojú wẹ̀yìn o. Ilé ọ̀gẹ̀rẹ̀ bojú wẹ̀yìn o. Ó yẹ lọ fi èpè fún àwọn elépè o. Gbogbo àwọn tó ń pè ẹ́ lórí irọ́, ilé ọ̀gẹ̀rẹ̀ àkókò rẹ̀ tó yẹ kó o gé wọn lórí, kó o ṣe wọ́n ṣàkàṣàkà o. Láyé àtijọ́ téèyàn bá ti pe àdàbí láyé àtijọ́ lọ́dọ̀ tiwa, wọn kì í padà bí lórí irọ́ o. Wọn ò dẹ̀ kí pé ilé ọ̀gẹ̀rẹ̀ lásán o.
torí àwa tá a bá yín ṣẹ̀sìn yìí tó bá ti pẹ̀lẹ̀ ọ̀gẹ̀rẹ̀ ẹ̀rù máa bá àwọn èèyàn pé wọ́n máa ti pẹ̀lẹ̀ ọ̀gẹ̀rẹ̀ ilé ọ̀gẹ̀rẹ̀ àwọn náà ọmọ ẹ máa ti ń dojú tiẹ̀ báyìí ilé ọ̀gẹ̀rẹ̀ ojú máa ti ń tiẹ̀ báyìí àdàbí ojú máa ti tàdàbí babalábúlé ń bolo wà ìkọ́ náà ọmọ ẹ máa ti rìn sí kótó wọ́n ti rìn sàgbàmì ayé babalábúlé ò dẹ̀ sùn ba irú oorun wo leléyìí babalábúlé ilé ọ̀gẹ̀rẹ̀ náà máa pè ilé ọ̀gẹ̀rẹ̀ ènì lásán nínú ṣọ́ọ̀bù yìí ilé ọ̀gẹ̀rẹ̀ ilé ògiri ilé ọ̀gẹ̀rẹ̀ ó ti ṣọ̀nà ilé ọ̀gẹ̀rẹ̀ wọlé tọmọ Jésù ló bá ṣe sí ilé ọ̀gẹ̀rẹ̀ wọlé tọmọ Jésù ló bá ṣe sí àwọ̀rò ilé ọ̀gẹ̀rẹ̀ o. ọmọ babalábúlé èyí sọ fún ẹgbẹ́ babalábúlé tí ń jẹ sàmòsà ẹ̀yìn babalábúlé tí ń jẹ sàmòsà ó ti ń jẹ tọ́kì babalábúlé ti gba Jésù babalábúlé ó yá ẹkúnlẹ̀ kí n gbàdúrà fún yín babalábúlé ẹkúnlẹ̀ ó yá ẹkúnlẹ̀ ó yá kí ni ọwọ́ yẹn kó lẹ̀ babalábúlé gbogbo kí n tẹ̀ kó dání yẹn kó lẹ̀ ẹkó lẹ̀ èyí tó wà lọ́rùn yẹn ó yá gbogbo ṣàwòrán ó yá múlẹ̀ ó yá ẹkúnlẹ̀ síbẹ̀ yẹn ó yá ẹ̀ka ọwọ́ yín sókè bí mo ṣọwọ́ ó yá ẹ ṣe báyìí babalábúlé ẹ ṣe báyìí ẹ má tìjú ẹ má wò kájọ máa wúra wa ó yá ẹ ṣe báyìí ẹ sọ pé èmi orúkọ táyì jẹ́ nìkan ẹ̀ fi sí o torí mo mọ orúkọ mi ìfẹ́ dárúkọ yín bí báyìí ni bàbá Kọ́lá mo mọ orúkọ yín mi ò fẹ́ dárúkọ yín bí ẹ sọ pé èmi lágbájá ó bá wọ̀nyẹn orúkọ ìyá yín bọ̀ tí orúkọ tá a mọ̀ sí yẹn orúkọ táyì jẹ́ nìkan fi sí ẹni mo gba Jésù Kristi gbọ́ ọmọ rẹ nìkan ṣoṣo ẹni tá a fi ẹ̀mí mímọ́ lóyún ẹni tá a bí nínú Màríà mọ̀ndíá ẹni tó kú tí a ti sìn bàbá ẹ gba Jésù sínú ayé yín Jésù nìkan ló lè gbà yín ẹ ká ọwọ́ yín sókè síbẹ̀ bàbá ẹ ká ọwọ́ yín sókè síbẹ̀ láti èní lọ bàbá ẹ má ṣe bímọ o ẹ gba Jésù o tọ́wọ́ ti mú orúkọ ẹ mọ̀ kọ́ ọmọ Jésù yẹn mọ̀ pé wọ́n lágbára jù lẹ́yìn kan ti rí ní ìsìn gbogbo àwọn tó ń mú wá náà gbogbo èèyàn ló àwọn tó ń kọ́lé àwọn tó ń ralẹ̀ promotion lọ́tún lọ́sì àwọn tó tẹ̀ ní wọn ní bímọ ìkan bímọ lọ́sẹ̀ tó kọjá ní London wọ́n ti ṣe kò mọ́ ọkùnrin lòun náà bí wọ́n ṣe kò mọ́ ayé ní wíkẹ̀ndì náà ṣe kò mọ́ pátì ayé gbọ́ ọ̀run mọ̀ gbogbo ẹ̀ la rí lórí social media babalábúlé èyí tó torí ẹ̀ gan jáde ní gbogbo gbangba wálíà ìyẹn kọ́lé wọ́n kọ́lé ilé ọ̀fẹ́ ló gbà mí gbà ní òrìlú Ọlọ́run ilé ọ̀fẹ́ ló gbà wọ́n tún fún mọ́tò ó tún níṣẹ́ owó ẹkú bisikí ló sùn síta ó tún ti gbalẹ̀ ó tún gbà kan míì ó tún gbà kan ó tún lọ lu òyìnbó àbí ìlú òyìnbó ó lọ lu òyìnbó Tanzania ó tráfù náà ní ilé ìtẹ̀lẹ́tẹ̀ láti ẹ̀rọ owó bisikíìtì láti ẹ̀já owó lọ́lẹ́dẹ̀dà ó wá jẹ́ níwọ̀n pílẹ̀nì lójú babalábúlé babalábúlé ó fojú ẹ̀ gbolẹ̀ ilé ọ̀gẹ̀rẹ̀ wọ́n fojú ẹ̀ gbolẹ̀ wọ́n kọ́lé. píye wọn tó ń pè píye wọn ẹ mọ ọmọkùnrin ti bí yẹn tó ló gbé korodo tó ló wà gbẹ ẹ̀rígbẹ́ ẹ̀rígbẹ́ náà tún kọ́lé ó tún ralẹ̀ gbogbo wọn kọ́lé wọn ralẹ̀ àwọn èèyàn kọ́lé wọn ralẹ̀ everybody ló ń ṣoríire èmi gan nù kọ̀ǹtẹ́nà tí mo gbé wá yìí náà inú kọ̀ǹtẹ́nà tí mo wà yìí ẹlẹ́dẹ̀kẹ́lá wíwá dé live now èpè yìí pọ̀ àwọn ọmọ tẹ́ ẹ bá àwọn ọmọ mi ta lórí ẹ̀yìn wọlé rí profile ẹ̀yìn lẹ́wọ́ ẹ̀yìn tá a máa wò ó kíní profile àwọn báwọn ẹ̀yìn máa inú status ẹ̀yìn wọlé rí status dọ́tà mi gbogbo ní Nàìjíríà ẹ̀ rí gbogbo wọn ni Canadian ni wọ́n gbogbo wọn bọ́ ṣe ṣe pálí wọn rè Canadian citizen ọmọ bàbá lábúlé ọmọ Amẹ́ríkà ní passport òdúró gbà pálí kéèyàn lọ gbà sálárì tó bá dùn gbà pálí òdúró gbà bú náà sí ṣá. American citizen ò sí pálí ọdún kan nígbà náà sọ hospital ọdún gbà pálí nígbà táwọn ya nínú òyìnbó gbàgbà ẹni orí yóò dilé
ọ̀rọ̀ ọdún pápálí mo gbé yéé Jésù mi o no rushing ẹ bá gbọ́ ẹ bá rántí ìlú mẹ́rin náà máa ti ṣe ìsọmọlórúkọ pàjáwìrì náà fi ṣe kan ńgbà tálà mú ti bẹ ọ̀rọ̀ ńgbà tálà mú fẹ́ bùlọ náà bá gbéra ló pàlì ọ̀rọ̀ pàlì ọ̀rọ̀ òkè pàlì wálé ọ̀rọ̀ pàlì wálé àlùwà fi kọ́ra mọ́ ó ti délé wọn délé náà sọ máa ń pè à ó máa lọ́wọ́ mà ní iṣẹ́ kíní kò máa rọrùn àti irun ẹ̀ nìkan máa débi wá gba pálí pálí kò lè lọ bẹ́ẹ̀ yẹn kò lè lọ bá mi fún lówó 1000 ó ti yọjú síbẹ̀ yẹn irú ẹ̀ ní pé ló yá máa ìbò ó bá ti dúró kò lè dúró torí pé owó tó fi sanwó èèyàn ọsibítù ẹ mọ̀ pé kéna àwọn ná aláàmú ti búlò ó ti dún gbàmù ẹ mọ̀ pé ẹ̀ṣà nígbà tí èèyàn náà sì pé a máa ṣe kò mọ́ ní ìlú báyìí náà ti ka oríṣiríṣi kí ló fa emergency landing ní Nàìjíríà kí ló fa emergency landing kí ló fa emergency landing kí ló fẹ́ kọ́ ní lọ́kàn tìyín náà kí ló fẹ́ fa emergency landing ẹ̀yin ò kì máa ń notice gan kí ló fẹ́ fa emergency landing nígbà tó ti gẹ́ pé citizen citizen is ló ti yẹ ọ̀rọ̀ kí ló fẹ́ fa emergency landing no ẹ máa rí ní ìsìn o ẹ jẹ́ kí Ayọ̀mí ti dé láàlàlà ẹ jẹ́ kí Ayọ̀mídé fẹ́ máa bọ̀ mo ti ẹ̀jẹ̀ rí yẹ bí yẹn ṣe máa ṣe pálí ẹ̀ rí jọ Prince ọkọ mi Àjọkẹ́ ojú burúkú ò ní wù ẹ̀ bá mi ṣe pálí yẹn tó bá ṣe pálí yẹn bẹ́ẹ̀ ṣe máa ṣe rè lúlúlúlúlú Ayọ̀mí ti dé ẹ wá mú ti ìlú náà ẹ bá gbà ibùn kankan ẹ̀ tó kúrò ní Nàìjíríà níbẹ̀ yẹn ẹ lè tún gbà ti Nàìjíríà fún ní kíní ní ọ̀dọ̀ yín náà ní Canada ẹ gbà ti Nàìjíríà àti mi alámàlà àti mi Àbẹ̀ní ọmọ àti àwọn èèyàn wà ń bẹ̀yìn ẹ gbà ti Nàìjíríà fún kán lẹ̀ kẹ́ wàá bá mi kó mọ bàbá ẹ̀ náà kó pé wọ́n dùn wọn káwá kó pálí mẹ́ta ọmọ ó lò Ayọ̀mí gbogbo ẹni tí inú yín dùn lórí ọmọ yẹn